حاميا على أحمد من جاء للدين حاميا حبيبي رسول الله كل شفاعة أجزني أجرني يوم تبلى سراهير يظنون بي خيرا فما بي من خير يظنون بي خيرا فما بي من خير ولكنني عبد ظلوم كما تدري سترت عيوبي كلها عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر وألبستني ثوبا جميلا من الستر سلام على من قال للبدر في السماء سلام على من قال للبدر في السماء ألا فانقسم نصفين يا بدر فانقسم ألا فانقسم نصفين يا بدر فانقسم يا عارف أربابي الله وعزي فدلني يا عارف أربابي وعزي فدلني إلى بيت محيي ديننا ذي الوهابية كجوي إلى بيت محيي ديننا ذي الوهابية. أعوذ بالله من الشيطان الرجيم. الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. أدوك فلون الحمد لله أجي أدوك دادا الحمد لله أجي أقاري هيا نادلة الحمد لله رب العالمين أجي أقاري ولون لكنا gbé ọwọ́ rẹ méjèèjì sókè kó fi pariwo Ọlọ́run tún pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Allahu Akbar. a ní ẹni tí a lè dúpẹ́ fún jọ Ọlọ́run lọ. àwọn elédè Yorùbá wọ́n ní ẹni tó bá mọnú rò òun ló ń láti lè dúpẹ́. láàrin Ramadan tó kọjá sí àsìkò tá a wà yìí
ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ sì ti fà mú. Allah. kí ló ṣe èmi àti wọ́kù ìyẹn ni ó jẹ́ ká rò àti ìlówó látẹ̀sí náà a sì ń wówó kiri ẹni tí ọ̀kọ́lé ń pariwo kó ń ọ̀kọ́lé ó sì ti gbàgbé pélé kan ń bẹ tó ẹ pé red made ni kódà kò ní bẹ́ẹ̀ yàn lẹ́sẹ̀kẹsẹ̀ náà wọ́n máa kọ́ fún un. àyàfi kí gbogbo wa ká mọ̀ pé ọpẹ́ tá ń dá olórí ta ọba tí ò tí ì pé ká wà nú ẹni wọn ó gbé bò mọ́lẹ̀ ó yẹ ká dúpẹ́. Alhamdulillah. onílàákà ìní orí tí wọ́n gbé òkú kalẹ̀ tí wọ́n sọ pé wọ́n fẹ́ kírun sí la tẹ́mi rẹ̀ ó wà lọ bíi pé tó bá jóhùn ń kọ́ ọmọ lè jóhùn bọ́bá jóhùn kọ́ kí ló ń ọ̀dánwò ọwọ́ pé ọlọ́run sẹ́ẹ̀mí wa kù láàrin ọdún tó kọjá sásìkò yìí ó yẹ kí gbogbo wa ká dá ọpẹ́ fọlọ́run. وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها وإن تعدوا نعمة الله لا تحصوها الله إن الإنسان لظلوم كفار إن الإنسان لظلوم كفار. الله ní kò sí ní tẹ́ ń fẹ́ tí mo ṣe fún yín. من كل ما سألتموه. èwo ni ó wá ṣe fún wa. من كل ما سألتموه. láàrin Ramadan tó kọjá sí Ramadan eléyìí à ń sùn àwọn kan sì ń wá oògùn tí wọn ó fi sùn ni. وآتاكم من كل ما سألتموه. tá a bá wo oúnjẹ tẹ́lòmíì jẹ láàrin Ramadan tó kọjá sí eléyìí tó ti jẹ yàrá kan ò lè gbà á. وآتاكم من كل ما سألتموه. ẹlòmíì ti jẹ tó màálù mẹ́fà níbi tó mẹ́rán jẹ dé. من كل ما سألتموه. gbogbo ń tẹ́ ń fẹ́ náà ni mo ṣe fún yín ìyẹn ń sùn ẹ̀ ń jí ibà kan ló sùn tí wọn ò jí mọ́. من كل ما سألتموه. owó tó ń wá kiri látẹ̀sín tọwọ́ rí ò tí ì tẹ̀ kí ló fẹ́ fi ṣe. من كل ما سألتموه. àní owó tí tó ń lépa kiri tó fi ń bára rẹ ló kọjá kiri kí ló fẹ́ fi ṣe tọwọ́ rẹ bá tẹ̀. ìbábùkù rí ó fi pọ̀ sí náà ni. ń gbọ́. وآتاكم من كل ما سألتموه. gbogbo ń tẹ́ ń fẹ́ náà la fún yín. من كل ما سألتموه. gbogbo oyè tẹ́ fẹ́ jẹ náà lẹ ti jẹ wọ̀nyí. من كل ما سألتموه. gbogbo bí ẹ fẹ́ wọn ó pariwo ó kọ yín dé wọ́n ti kódà ó ti ju bí tẹ́ ẹ lérò lọ. وإن تعدوا نعمة الله لا تحصوها. gbogbo rẹ̀ tẹ́ wá ń pẹ̀ ń wá yìí náà bọ́ bá tẹ̀yìn lọ́wọ́ tán kí lẹ fẹ́ fi ṣe. لا تحصوها. ẹ wá gbọ́dọ̀ ka oore tí mo ṣe fún yín kẹ́ ẹ wá kà á lọ́kọ̀ọ̀kan kẹ́ ẹ sì mọ iye ẹ̀ tó bẹ́ẹ̀. وإن تعدوا نعمة الله لا تحصوها. ọlọ́run ní gbogbo bẹ́ẹ̀ ti wulẹ̀ ẹ̀ tí ẹ gbọ́dọ̀ ká ẹ kò tí ẹ kà tán. لا تحصوها. Masha Allah. إن الإنسان لظلوم كفار. Allah. إن الإنسان لظلوم كفار. ọlọ́run ní ṣùgbọ́n mo rí ẹ̀yin èèyàn tí mo dá wọ̀nyí láláì mo rí.
لظلوم كفار alábòsí ni yín aláìmoore sì ni yín. لظلوم كفار. bá a bá ṣe gbó rẹ̀ fún kí lè fẹ́ fi ṣe kí lè jíbo lẹ̀ ń mú un lọ. إن الإنسان لظلوم كفار واتاكم من كل ما سألتموه وإن تعودوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار gbogbo ata wa ń bí ẹjẹ́ sọ pé alhamdulilayi. alhamdulillah. وقل الحمد لله sayurikun hayatihi. سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون allahu akbar. وما ربك بغافل عما تعملون وقل الحمد لله àfi kẹ́ ẹ yá pẹ́ dúpẹ́ fún mi. وقل الحمد sayurikun hayatihi. ẹ máa rá mi nǹkan tẹ́ ẹ dúpẹ́ lé lórí. سيريكم آياته فتعرفونها ẹ sì dá mọ̀ ẹ dá tẹ́ ń dúpẹ́ lórí mọ̀. فتعرفونها masha allah. وما ربك بغافل عما تعملون ọlọ́run lémi ọlọ́run mi ò fọ́nú fọ́ra lórí gbogbo ohun tí mò ń ṣe pẹ̀lú yín. وما mi ò fọ́nú fọ́ra o kò sí kankan tí mo ṣe tí mo mọ̀ díẹ̀ o. عما تعملون abára wa dúpẹ́. الحمد لله. a tọrọ fún Allah. gbogbo àwọn èèyàn ńláńlá tí wọ́n ti wá. ẹ ní bínú ẹ ní bínú torí kémi náà má bàa bínú bẹ́ẹ̀ni. nítorí bẹ́yìn náà bá bínú èmi náà ò bí. a tẹ̀ jọ bẹ̀rẹ̀ wa ni. torí n tó ṣẹlẹ̀ ni pé Ramadan èmi ò mọ̀ kò yé mi ó ti tó bí ọdún mẹ́wàá àbí ogún ọdún sẹ́yìn tí mo ti máa ń béèrè kí ni ń bẹ pẹ̀lú wa nípa Ramadan tó yẹ pé ń bọ̀ ọba dínú Ramadan lójú wọ́ wàá tutù ara wọ́ wàá balẹ̀ á wàá ṣe bí ẹni ọlọ́run àyè sì ṣe ẹni ọlọ́run. kínní ló mú wa mọ́lẹ̀. ẹ jẹ́ kí gbogbo akájọ rò wò sínú Ramadan la máa ṣe gbogbo ń tà ń ṣe yìí ẹ jẹ́ a máa ṣe láwọn ọjọ́ míì náà lásán. ká máa pọ̀ báyìí níbi wáàsí. ká pọ̀ báyìí ká sì fara balẹ̀ ká gbọ́rọ̀ ọlọ́run kí gbogbo wa ó dìde nǹkan táwọn orílẹ̀-èdè mi ń ṣe tí wọ́n fi gbádùn ayé nù fa. ẹ má jẹ́ àkànlẹ̀kùn ọlọ́run fún jàngbọ̀n tá a bá kànlẹ̀kùn rẹ̀ fún jàngbọ̀n tó bá sí àtẹ̀mí àtẹ̀yìn àní dúró. a kànú ara wa mo rántí pé ní nǹkan bíi 20 ọdún sẹ́yìn orílẹ̀-èdè Rwanda àwọn fúnra ara wọ́n ní àwọn ṣe lọ́hùn. Allahu Akbar. nínú ṣe sí àwọn ọlọ́run wá ní wọn ó wí jáde fúnra ara wọn ọlọ́run wá níbẹ̀ tí wulẹ̀ wí jáde tó wọ́n jẹ yín àti wọ́n jẹ yín. Allah. wàláhì wọ́n jẹ ìyà. Allah. débi pé kíní ibùdó sàtìyàn fi máa ń lẹ́wù orí títì ó ní wọ́n fi ń rọ òkú èèyàn. Allah. ó ti kọjá pé ẹgbẹ́ ńlẹ̀ rárá Allah. wọn ò fọ́ kanra wọn rárá Allah Akbar. ẹnìkan kún ò lè fọ́ kẹ́nìkan torí kálukú ń kú lójú ara wọn báyìí ni Allah Akbar. ẹ jẹ́ a ṣọ́ra ẹ jẹ́ kí ká mọ̀ pé àwa fúnra wa ọwọ́ ọlọ́run la wà gbogbo wa. ìwà tá à ń hù yìí ọjọ́ bí ẹni pọ́wọ́ ọlọ́run la wà kálukú ń ṣe bí ó bá yà òun ti mo rò pé a free débi pé ká máa sọ pé fúnra wa la wá sáyé
kì í ṣe ẹnìkan kan lọ́rùn àwa ẹni ó sì ràn àwa ó ń wò wá ní o ó ní inna rabbaka labil mirsad. mo ń retí yín o gbogbo bí ọba wí ni ẹ gbà ẹ lè bypass èmi ọlọ́run ẹ kò sọ́gbọ́n tààràtà ọ̀dọ̀ rẹ̀ là ń lọ torí bẹ́ẹ̀ láti wá minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra. bí ọba yí ọ dáadáa sùn sórí bẹ́ẹ̀dì lálẹ́ kó tẹ́ aṣọ tó funfun báyìí síbẹ̀ kó fọ gbogbo ara rẹ̀ ó fọ ẹsẹ̀ rẹ̀ dáadáa kó tó borí bẹ́ẹ̀dì bọ́ba dà sùn bá tí wọ́n bá pa sùn bá tọ́ ọba dìde fọwọ́ gbá orí bẹ́ẹ̀dì rẹ̀ wò ọba yẹ pẹ̀ ń bẹ̀. minha khalaqnakum. ọ padà lọ́nu yẹ pẹ́ o. wa fiha nu'idukum. wa minha nukhrijukum taratan ukhra. Allah. ومنها نخرجكم تارة أخرى. lẹ́yìn tí mo kí gbogbo wa tán síwájú ọ̀rọ̀ a tún gbọ́dọ̀ gbára wa lásìkò mọ́ ẹlòmíín wà tó yẹ pé kì í jókòó pẹ́ púpọ̀ a sì ti dá wa jókòó ń bí ọdún yìí ẹni tó máa ń ṣe láwọn ọdún yòókù mo máa ń ṣe bí àwọn èèyàn ń wo oore tọ́lọ́hún ṣe ṣùgbọ́n tọdún yìí ó tún wá jẹ́ ìyàlẹ́nu fún mi lecture ta ní for this Ramadan ọgbọ̀n ọjọ́ ní Ramadan 30 days. ó ṣeé ṣe kárí 29 ló ń bẹ̀ fún lecture àwa ní 180 bẹ́ẹ̀ni bó la ṣe fẹ́ ṣe àbí. àyàfi ká máa débì kọ̀ọ̀kan ká máa lo wákàtí kan. bẹ́ẹ̀ yìí ṣe ń wá wa làwọn kan náà ń wá wa. so kò sí ìyẹn ni ò ní jẹ́ kẹ́ ẹ bínú ẹni tó ní lẹ́kṣọ̀ tòní Alhaji wa Azeem Bolarumi, the former governor of Oyo State. Deputy governor. kí tún lóye rẹ̀ ńlá mi. oyè wọn pọ̀ sá. oyè wọn pọ̀. leader PDP. now sa a lè ka oyè ntán lónìí o. balógun àdínì. akoko àdínì àbí. balógun àdínì. balógun ń bẹ lọ́tọ̀. bẹ́ẹ̀ni bá a bá pe balógun. wọ́n ní barista. wọ́n ní ń dẹ́rù bà wọ́n. wọ́n ní barista ń dẹ́rù bà wọ́n. pé torí pé àwọn ti mọ̀ ní balógun tẹ́lẹ̀ ẹ bẹ́ẹ̀ ń gbé èèyàn bá jẹ balógun tó tún wá lọ jẹ́ barista ó di méjì nù. sẹ́ẹ̀rí pé àti tìyàn mọ́lé rẹ̀ ó rọrùn. ọlọ́mọṣà jẹ́ kẹ́mi rí ogun fún wa. ọjà tọ́lọ́ ń dá fún ọlọ́mọdé ó tú. ọlọ́njẹ́ kọ́rọ́jà àti ẹ̀ náà ná kalẹ̀. bọ́ bá ń jọ bí àwàdà ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹ má pè láwàdà. mana adama odima nta nabi wí nìyẹn bó bá ti lè sìn yàn wọ́n ó sìn ọ́ àti mukere púpọ̀ bí n bá ń ṣe wá sí lọ ní Liberty Stadium àbí ní Adamasingba tí bàbá wa Adédùbú jókòó lẹ́gbẹ̀ẹ́ mi Asimu ni ó wà lẹ́yìn bẹ́ẹ̀ni yóò sì dúró pẹ̀lú bàbá tí ọmọ wo bàbá báyìí bí bàbá báyìí lè yí orí bí bàbá bá yí orí lọ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti gbọ́ yé ó ti gbọ́ nǹkan tí a ń sọ. kí wọ́n á lè mọ̀ lẹ́ni gbogbo ń tọ́ba sọ pé òun fẹ́ ń fẹ́ ẹ̀yin Ìbàdàn ẹ bá fẹ́. ẹ bá fẹ́. tọ́lá yìí ṣe èèyàn rẹ̀. tọ́. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما
ma rabbuka bisalamin lil abid. وما ربك بظلام للعبيد. ẹ jẹ́ kí bẹ́ẹ̀ a bá ti pè èèyàn ní èèyàn mi nìyí gbogbo àyè tó bá wà ní o jẹ́ kí wọ́n mọ̀ pé èèyàn rẹ ni. Allah. Yorùbá èèyàn bú ni wọ́n pè ní Yorùbá. Asọ̀rọ̀ ànádì bá mi ìkójú tó mọ́. Asọ̀rọ̀ ànádì ṣé nǹkan rẹ nù kéèyàn sọ̀rọ̀ ànádì bá mi ìkójúmọ́ tó mọ́. Bí a bá fọ̀rọ̀ sí lánàá ni ẹjẹ́ àjọ jíbára wa. Allah. Àwọn Yorùbá wọn ní bá ń bá ń jà bí ká kú kọ́. Àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni. Ṣé bẹ́ẹ̀ ṣe pa lówe nu. Bẹ́ẹ̀ni. Pé bá ń bá ń jà. Bí ká kú kọ́. Èèyàn bú tí Yorùbá sì jẹ́ ẹ̀yin lẹ́ni bá ń bá ń jà bí ká kú kọ́ lókè lọ́dọ̀ tiwa lọ́hùn. Lókè ọ̀ya. Bá ń bára wa jà ẹnì kó kú fẹ́nìkan ni. Ó fa yílẹ̀ fún ni o. Àwọn èéfì ṣeré. Àbòsí wa ti bayé Yorùbá jẹ́ ẹ wá pa lówe pé bá ń bá ń jà bí ká kú kọ́ irọ́ lẹ̀ ṣe ń pa. Yorùbá yìí náà lọ sọ pé aráalé rẹ ò ní fẹ́ kó o kú ṣùgbọ́n kò ní fẹ́ kó o jẹ́ èèyàn bọ̀rọ̀. Ẹ ṣe pa kí ló dé tẹ̀ pa. Yorùbá náà ni. Kẹ́ ẹ pa lọ́dà àbí nígbà tẹ́ ẹ̀ ní jí ó jẹ́ èèyàn. Ẹ kúkú jẹ́ ó kú. Bàbá aládìísì sórí tàn jẹ́ Yorùbá báyẹn. Ẹ jẹ́ kí gbogbo wa. Àwọn Azeem là ń ṣàdúrà fún. Alhaji wa Azeem Gbọ́lárùmí ẹ̀mí igun àlàáfíà ara ìdùnnú ayọ̀ ojoojúmọ́ gbogbo ń tó fẹ́ jẹ́ lọ́ọ́ jẹ́ gbogbo ń tó fẹ́ dà lọ́ọ́ dà ọ̀la tí tóbi ànábì wa Muhammad ọ̀wá ní mà padà sí burú ojú ọ̀nà tó wà yí gan lọ́nà o ojú ọ̀nà tó wà yí gan lọ́nà ọlọ́ọ̀ni ọ̀dá mà má dẹ́nì kankan mà èwo làbúrò sọ pé lágbájá ọmọ mi èmi fẹ́ kẹ́nìkan sọ pé òun mọ̀ mí ọba mọ̀ mí ọmọ mi lọ́dọ̀ ara rẹ nìyẹn sẹ́mi ni wọ́n á sọ pé dandan ni kọ́ ọmọ mi kí n tèmi èèyàn mélòó lọ́ọ́ mà láyé Ọlọ́run là á mà mọ Ọlọ́run bọ́ ọba ti mọ Ọlọ́run wàláhì bó ṣe ń bẹ yìí náà lọ́ọ́ máa bẹ kò sí nǹkan kan kò sì sí payà kankan fún ọ nípa báyìí ẹ bá mi ṣe alámúnàṣẹ́ra kan fún Haji Gbọ́lárùmí magaji o náà tó ni magaji. Bẹ́ẹ̀ni. Ni mo fi sọ pé oyè rẹ̀ pọ̀ lẹ́ẹ̀kan oyè rẹ̀ ti pọ̀ jù èyí tó sì ga jù lóyè tí gbogbo ayé fi dẹ́dà mọ̀ láyé Ọlọ́run ọba yóò tún gbé fún ọ. Àmín. Ọlànà ẹ bá mi sàlámù náà ṣẹlá bá a ṣe sàfáwọn èèyàn ńlá. Bismillahir Rahmanir Rahim. Wa rafa'na laka dhikrak. Wa rafa'na laka dhikrak. Wa rafa'na laka dhikrak. ورفعنا لك ذكرك 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 ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. oníkálukú wa ká wo àtẹ́lẹwọ́ wa ká kéyìn àti iná sí ká fi bọ́jú bisimilayi rahman rahim. إنا آتيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. Àmín. tọ́ mo kí gbogbo ẹ̀yin èèyàn ńláńlá tẹ wà ní. Bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn. mo kí bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn. Ọlọ́run mọ́sá jẹ́ mi wọ́n ogun. Àmín. Ọlọ́run jẹ́ wọn láṣeyọrí. Àmín. Ọlọ́run jẹ́ wọn láṣeyọrí. Àmín. Ọlọ́run jẹ́ wọn láṣeyọrí. Àmín. Ànábì wa Muhammad. Níbi tí mo ti ń bọ̀ nísìnyí bàbá ránṣẹ́ wá bẹ̀. Bẹ́ẹ̀ni. Ngbà mo tún wá débi mo tún ti ráwọn bàbá aládìísì bí mo ti rí pé bàbá náà ló tún rán wọn wá. Dáadáa yín ò ní bàjẹ́ o. Àmín. Dáadáa yín ò ní bàjẹ́ o. Àmín. Ẹ̀yin náà ò ní parẹ́ máyé lára o. Àmín. La hawla wala quwwata. Illa billahil aliyyil azim. Mo kí assistant commissioner àbí
assistant commissioner of police mo kí yín o dáadáa yín ẹ ní ṣiṣẹ́ ṣe o ẹ ní ṣiṣẹ́ o àṣìlálẹ̀ ṣe o ọlá nàbí wa Muhammad àárín ẹ̀yìn kọmíṣánná gan fún rẹ̀ ló rán dẹ́pútì wọn wá dáadáa yín ò ní bàjẹ́ dáadáa yín ò ní bàjẹ́ ọ̀gá náà ọlọ́run ó fún un ṣe ọ̀gá náà ọlọ́run ó fún un ṣe o àti gbogbo àwọn èèyàn tí wọ́n ń jókòó sẹ́yìn yín wọ́n padà jókòó sẹ́yìn àwọn náà la hawla wala quwwata illa billahil aliyyil azim. alájí wa tọ́kàn kò sọ́dọ̀ ọ̀nàrẹ́bù dáadáa yín ò ní bàjẹ́ ìlà yín náà jọ tọ́nàrẹ́bù tọ́rẹ́ nìkan kò gbọ́dọ̀ dérú ẹ̀ ń bí àyàfi kó jábọ̀ nìkan ni ó de àwọn ọ̀nàrẹ́bù nù ọlọ́run bá ń ṣàánú rẹ̀ ọlọ́run bá ọgbẹ́ débi tó ń fẹ́ nítorí mọ̀ mọ̀ pé ètò ń ṣe lọ́wọ́ tí wọ́n fi ń pè ọlọ́nàrẹ́bù yìí ó tí ì rí nǹkan kan jẹ́ ń bẹ̀ tó bẹ́ẹ̀ bọ́ bá rí nǹkan jẹ́ ń bẹ̀ tó bẹ́ẹ̀ bá bá pè ọ síbi ò ní wá innal insana la yataghanra aw istagina wọ́n láwọn ó ṣe dáadáa ń tà wọ́n. èmi ò pé kò ní í ṣe dáadáa sẹ́ ṣùgbọ́n bọ́ bá lọ bí kò ń bá ti lè ju gbogbo ń tà ń wíwọ̀n yìí lọ tí èyí tó ordinary honorable mọ́ subhanallah kò sáàyè mọ́ kò sáàyè mọ́ ọlọ́run kó ṣàánú wa ọlọ́run kó ṣàánú wa mo kí alájà tó kángun sí wọn náà honorable làwọn náà ọlọ́run bá mi ṣe dáadáa fún yín ọlọ́run bá mi ṣe dáadáa fún yín ẹ láṣẹ yọrí o ẹ láṣẹ yọrí o ẹ láṣẹ yọrí o ọlá nàbí wa Muhammad mo tún wá kí àfa àtọkàngún sí yín àfa àràjàsíkà àwọn ọmọ pò ní mọ ó ní orí tó dé fìlà awúsá bí ẹni pé èèyàn gidi lòun náà ó ti rí nǹkan jẹ Allahu Akbar ó ti rí nǹkan jẹ gan. ọlọ́run ọba ń fún ọ ṣe o orí ṣe o orí ṣe o orí ṣe o gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń ṣe nínú ìjọba tẹ́ ẹ bá ń jọ ń ṣe máa mà pa àfààní ọ bọ́ ọ bá padà kú òun bẹ́ẹ̀ yẹn ó padà wálé wá jìyà. Allahu Akbar. yà á máa pè wọ́n ṣàkíyèsí. ìbí èyí fọ̀rọ̀ pamọ́ fún yàn àárín àwọn àfáà ló ti lọ tọ́ ọ bá já àwọn àfọ̀ dojú lé ọ tọ́ ọlọ́run ọba ń ṣàánú rẹ o ọ láṣẹ yọrí o mo kí bàbá wa tó nírùngbọ̀n tó ju gbogbo wa lọ ọlọ́run bá mi ṣàánú yín ọlọ́run bá mi ṣàánú yín ọlọ́run bá mi ṣàánú yín la hawla wala quwwata illa billahi aliyyil azim. chairman pilgrims board wọ́n ló ti jáde ọlọ́run bá mi ṣe dáadáa fóun náà ọlọ́run nàbí wa Muhammad ọlọ́run kó fún un ṣe ọlọ́run jẹ́ kó rí i ṣe ọlọ́run jẹ́ orí ṣe àtẹ̀rẹ̀ ọmọdé ni ọlọ́run kó dákun kó jẹ́ orí ṣe kó sì láṣẹ yọrí ọlá iná àtẹ̀yìnà. bisimilahi rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. wọ́n ní chairman Ìbàdàn North tẹ́lẹ̀ fọ́mà ọlọ́run kó bá wa ṣe dáadáa fún un mo tọrọ fún gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ wà ń jókòó dáadáa yín ò ní bàjẹ́ wọ́n ní chairman àwọn onífújì lọ́yọ̀ state ń bí ṣé àwọn náà tún ní chairman ní òkú ṣe ń tẹ́ ìjẹ́ lóye ń ti ọlọ́run ọba ń ṣe dáadáa fún yín o ọlá nàbí wa Muhammad mo kí ẹ̀yin ìyá wa àdúrà ẹyọ kan ni mo ṣe fún yín kí n tó ṣe ẹ ṣe àmín lẹ́ẹ̀mẹ́ta. amina amin amina ya Allah. ẹ jèrè àwọn ọmọ yín. àmín. ẹ jèrè àwọn ọmọ yín. àmín. ẹ jèrè àwọn ọmọ yín. àmín. wàhálà yín ò ní já sásán. àmín. wàhálà yín ò ní já sásán. àmín. àárín ẹ̀yin àtàwọn ọkọ yín ò ní dàrú. àmín. àárín ẹ̀yin àtọlọ́hun ò ní dàrú. àmín. la hawla wala quwwata. illa billahi. àwọn alájà bàbá wa Azeem Bọ́lárùmí. méjèèjì. àwọn alájà méjèèjì ọlọ́run bá mi dúró tì yín o. àmín. ọlọ́run bá mi dúró tì yín o. ọlọ́run bá mi dúró tì yín o. àmín. ọmọ àlùbáríkà ni yín ọmọ àlùbáríkà gbogbo ògbà wàláì mi ò lè má ṣàdúrà fún yín nítorí pé ẹ̀yin lẹ fi Bọ́lárùmí láyà balẹ̀ ẹ bá fi láyà balẹ̀ kò lè máa ṣe gbogbo tí ń ṣe yìí. wọn àlè ráyè Ramadan lẹ́kọ̀ọ́ Ramadan kẹ
sóbìnrin tó ń fanilẹ̀ wù ya yóò jẹ́ arántí yóò Ramadan kún ṣòkòtò lẹ́ni. dáadáa yín ò ní bàjẹ́ Àmín. Ọlọ́run kó tọ́jú àwọn ọmọ yín Àmín. ọlá ṣáájú ẹ̀dá Muhammad tó gbogbo àwọn tó wà nínú ìwé yìí pátá ni mo kí gbogbo àti mo rí fọ́tò wọn ń bí mo kí wọn pòfẹ́sọ̀ wa tó lọ nísìnyí Ọlọ́run bá ṣe dáadáa fún wọn Àmín. ààrẹ mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá Ọlọ́run bá ṣe dáadáa fún wọn. Àmín. The deputy governor of Ọ̀yọ́ State Ọlọ́run bá ṣe dáadáa fún wọn. Àmín. ẹtún jáde lọ sọ́sùn náà ẹ̀tọ̀sùn náà nìyí Ọlọ́run bá ṣe dáadáa fún wọn. Àmín. ọlọ́run tọ̀dọ̀ gan wa nìyí Ọlọ́run kó ṣe dáadáa fún wọn. Àmín. Ọlọ́run kó wá wọlé ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. gbogbo wa Ọlọ́run má ní wa lára Àmín. wọ́n fara ní wa o. Àmín. topic tẹ kọ síbí ó ní pé kí ni ọlá àṣírí la ilaha àbí illallah. ntí jẹ́ àṣírí fún la ilaha illallah. àṣírí àdúrà dé. Allahu akbar faddal ya sheikh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما شاء الله. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا. فإن له معيشة ضنكا وناشره يوم القيامة أعمى. الله. قال رب لما شرطني أعمى وقد كنت بصيرا. قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك اليوم تنسى. ẹ jẹ́ apariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. ẹ rí wọn bá gbólóhùn méjì tá a fúnra wa ẹ jẹ́ kí a fi làákàyè gbọ́. àwọn ẹ̀dá àjámọ́ nǹkan kan àjámọ́ nǹkan bọ́bá yìí pé ọ̀rọ̀ tí mò ń sọ òye ọ lọ́ọ́ wọlé bàbá rẹ tó bí ọ sọ dáyà rẹ tó bí ọmọ àwọn méjèèjì dà àìsí láyé máa wọn kí ló àfẹ́ẹ̀tì rẹ ń ò mọ́ àìsí láyé máa wọn sẹ́ ò ní ìyá mọ́ o ní bàbá mọ́ ìwọ gan fúnra rẹ tiẹ̀ ti wá dẹni tó ó tiẹ̀ ti gbàgbé wọn pàápàá kò sì sáni àní báwọn ọmọ rẹ náà ó ṣe gbàgbé ìwọ náà nù. àfi ẹnìkan tó ṣẹ̀dá wa nìkan ẹ bá mi pé Allah tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ọba tó ṣẹ̀dá wa ní jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan yìí bá jẹ́ béèyàn bá bímọ lẹ́ni tó bá sọ ní Allah láàárọ̀ kílẹ̀ ó tó sùn wọn ó gbé ọmọ náà sí ẹnìkan yìí bá jẹ́ gbólóhùn la ilaha illallah wọ́n bá yẹ pé orílẹ̀-èdè wa yìí bá a bá gbọ́ra wa yé wọ́n láyà á là á lù pàápàá ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni tèmi gbàgbọ́ ọ̀tọ̀ ni tí wọ́n gbàgbọ́ béèyàn ọba ti lè gba ọba ẹyọ kan ṣoṣo gbọ́ ọ̀tàn rẹ̀ jẹ ni. ومن أعرض عن ذكري. Ọlọ́run ní gbogbo ẹni ọba ṣẹ́rí padà kúrò níbi ìrántí èmi Ọlọ́run. فإن له معيشة ضنكا. ilé ayé tó ń tọ̀ ń wá ayé asán ni o. فإن له معيشة ضنكا. gbogbo ntí ọ̀yẹ́ kọ́ jẹ́ ìyà ni ó máa jẹ́ ìyà fún onítọ̀hún. من أعرض عن ذكري.
ẹni ó bá gúnrí kú ò níbi kó máa rántí èmi Ọlọ́run kó máa pè mí ní gbogbo ìgbà Allah wí bẹ́ẹ̀ fún mi. Allah. Ta ló ṣẹ̀dá rẹ̀? rọ̀dọ̀ àwọn zikiri. gbogbo ẹni ó bá ti sẹ́rí kúrò ń bi pé kó máa lo gbólóhùn la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammad rasulullah sallallahu. gbogbo ẹni ó bá gúnrí kúrò ń bẹ̀ tí kì í wí lójoojúmọ́. فإن له معيشة ضنكا. Ọlọ́run ni wọ́n jẹ́ kí ilé ayé ó sú. فإن له معيشة ضنكا. mo ní dá sọ̀rọ̀ rẹ̀ wọ́n dáadáa gbogbo ń tọ́ wá ṣe láyé. فإن له معيشة ضنكا. Ọlọ́run ni ayé asán lọ́wọ́ àrùn. Wa nahshuruhu yawmal qiyamah. ونحشره يوم القيامة أعمى. èèmọ̀ tí ó wàá rí látọ̀dọ̀ èmi Ọlọ́run ọba ni pé tó bá dọjọ́ àlìkìyámà ń wọ́n fọ́ lójú. ونحشره يوم القيامة أعمى. ọ̀ṣọ́ tọ́lọ́run ó ṣe fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tó bá dọjọ́ àlìkìyámà kò ní rí nàrí tiẹ̀. ونحشره يوم القيامة أعمى. Ọlọ́run bó bá dọjọ́ àlìkìyámà ìgbédìde tí wọ́n bá gbé dìde sẹ́ láti inú sàárè rẹ̀ afọ́jú ní ọ̀jẹ̀. قال ربي. a wà á fún un láàyè pé kó béèrè Ọlọ́run ni wọ́n fún un láàyè ó yá béèrè. قال ربي. òun fúnra rẹ̀ náà ni ó tún máa wá sọ pé ìwọ Ọlọ́run ọba mi tó dá mi. لما شرطني أعمى. èyí ti jẹ́ tó o gbé mi dìde láfọ́jú lónìí. وقد كنت بصيرا. ebi mo ríran gbogbo ilé ayé tí mo lọ kò síbi mo lọ tí mo fọ́jú èyí tí wàá jẹ́ tọ́jọ́jọ́ òní tọ́yẹ máa rí dùnú lọ wá fọ́ mi lójú. وقد كنت بصيرا. èyí ti jẹ́ ìwọ Ọlọ́run. قال كذلك. gbólóhùn náà wà wá látàbí àrẹ àràṣẹ Ọlọ́run pé كذلك bó ti yẹ kó rí. قال كذلك. Ọlọ́run àní bó ṣe yẹ kó rí gan-an nù. قال كذلك. n ò bọ̀ ọ́ sí. كذلك. n ò ṣàbòsí rẹ̀. كذلك. bó ṣe yẹ kó fọ́ lójú láyàjọ́ ọjọ́ òní nìyẹn. كذلك أتتك آياتنا فنسيتها. ó yẹ kó fọ́ lójú lónìí náà ni ó wá gbàgbé nígbà tó ń bẹ láyé. gbogbo àmì èmi Ọlọ́run tó fi yẹ kó dá mi mà kó jẹ́ pé bọ́ọ̀ ń bá ń sọ̀rọ̀ bọ́ọ̀ ń bá ń rìn kódà kó máa jẹun lọ́wọ́ orúkọ mi ló yẹ kó máa dá ó gbàgbé èmi Ọlọ́run gbà náà. كذلك أتتك آياتنا فنسيتها. ó gbàgbé ó dárúkọ mi ó rántí mi gbà tó wà láyé. فنسيتها. Allah ó gbàgbé mi tí mo ṣẹ̀dá rẹ̀. فنسيتها. ó gbàgbé mi tí mo pilẹ̀ rẹ̀. وكذلك اليوم تنسى. Allahu akbar. وكذلك اليوم تنسى. n tó ṣe fún mi mo ṣe fún ọ o ọ̀ràn tí mi láyé èmi mo rán ọ lọ́bẹ̀ lónìí èmi náà gbẹ̀san afọ́jú lọ́ọ́ máa wà. الله. وكذلك اليوم تنسى. torí pé gbàgbé mi ń gbà mọ wà nígbà tó wà láyé ọ̀ràn tí mi. وكذلك ọmọ pàtàkì mi. اليوم تنسى. Ànábì Mùsá Alayhi salatu wa salam. ó ní ìwọ Ọlọ́run ọ̀jẹ̀ ń rí ọ. الله. Ọlọ́run ni wọ Mùsá kí ló fẹ́ fi rí mi ṣe òjè ń júwe ara mi fún ọ. Innani ana Allah. إنني أنا الله. Ọlọ́run lémi lọ́lọ́run èmi. إنني أنا الله. Ọjọ́ tó o bá ronú débi pọ̀ kára rẹ kún ó
wọ́n wá ń pera rẹ ní èmi lọ́mọ ń bá wí èmi mà ní tó bá dé sàlẹ̀ ẹkùn rẹ ńjọ́ náà ló sí láyé mọ́. Innani ana Allah. Ọlọ́run lémi lè èmi Ọlọ́run ni mo tó pera mi lémi èmi ìwọ Musa èmi ni. Ana Allahu. Èmi lọ́lọ́hun. Ana Allahu. Èmi èso ọbọ ọ̀run kẹlòmí ó máa ṣe tayé. Ana Allahu. Ọba ọ̀hún ni mí ọba ọ̀hún. Ọba ọ̀hún ni Innani mí. ana Allahu. Ọlọ́run lémi ni èmi lèmi ń jẹ́ mi. La ilaha illa ana. Kò sí ẹni tó tún gbọdọ̀ jẹ́ èmi mọ́. La ilaha illa ana. Kò sírù mi ẹnìkan ò ti gbọdọ̀ bá mi jẹ́ mi. La ilaha illa ana. Kò sẹ́ni tí ó bá mi jẹ́ mi lẹ́yìn ìgbà náà. Fa'budni. Ọlọ́run ní wọ Musa fa'budni jẹ́rùsìn fún mi. Fa'budni. Èmi mọ̀ dá ọ. Fa'budni. Èmi ni ọmọ ẹ̀sìn. Fa'budni. Èmi ni ó sìn lọ́sìn, èmi ni ó sìn lóru, èmi ni ó sìn ní kọ̀kọ̀, èmi ni ó sìn ní gbangba, èmi ni ó sìn lókun, èmi ni ó sìn ní ọmọdé. Fa'budni wa aqimi salata. Ní zikiri. Fa'budni wa aqimi salata li dhikri. Masha Allah. Fa'budni wa aqimi salata li dhikri. Ọlọ́run ní lẹ́yìn tí mo júwe ara mi fún ọ tó jẹ́rùsìn fún mi fa'budni máa sìn mí wákàtí márùn tí mo ní o kí wàá kí mi sọlá àtàkó o kírun lè díkìrí láti fi rántí mi ìrun tọ́lọ̀ ní ákí kò sí tí yóò fi ṣe ká fi rántí ẹ̀ náà ni ẹni tó rántí Ọlọ́run lẹ́ẹ̀márùn lójúmọ́ sáwàá fi wí ẹni tó rántí Ọlọ́run lórí bẹ́ẹ̀dì láàárọ̀ kò jọra wọn. Fadhkuruni adhkurukum. Ẹ rántí mi o. Fadhkuruni adhkurukum èmi náà rántí yín. Adhkurukum. Ẹ rántí mi kémi náà rántí yín. Washkuruli wala takfuruni. Ẹ fi hàn mí ẹ dúpẹ́ fún mi. Washkuruli wala takfuruni. Washkuruli wala takfuruni. Ẹ gbọ́dọ̀ ṣàìmóore pẹ̀lú mi o. Ẹ má ṣàìmóore ẹ jẹ́ kí ayé ó mọ̀ pé mi ni mo ṣe ń lóore. Má ṣe bọ́ ọgbọ́n ọ̀sá gbọ́dọ̀ gbọ́n tó bàbá rẹ̀ gbọ́dọ̀ gbọ́n tó yá rẹ̀ irú ọgbọ́n wo lọ wá ní tó fi àtọ pé àbí ọba jẹ́ irú ọgbọ́n táwa yìí ń lò irú ọgbọ́n wo ló ń lò akádàrá bó ṣe jẹ́ ni Ọlọ́run ní ẹ rántí mi kémi náà rántí ẹ sì máa dúpẹ́ fún mi. Wala takfuruni. Allah. Wala takfuruni. Ẹ jẹ́ ká mọ̀ pé Ọlọ́run òun ló fẹ́ ká máa dárúkọ òun ní gbogbo ìgbà. Gbólóhùn la ilaha illallah. Ẹ jẹ́ kí gbogbo wa ká mọ̀ pé a gbọ́dọ̀ má rántí Ọlọ́run la máa rántí. Alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillahi. Àwọn tó ń wá Ọlọ́run láwọn tí wọ́n dá mi mọ̀. Alladhina amanu. Àwọn tó jẹ́ pé bí wọ́n bá wá mi tí wọ́n bá ń wá fọkànbalẹ̀ kan ìdùnnú lọ́dọ̀ èmi Ọlọ́run ọba wọ́n rántí mi ni. Wa tatma'innu qulubuhum bi dhikrillah. Wọ́n wá ràn lọ́wọ́ kankan wọ́n wá gíga kankan wọ́n wá nǹkankan lọ́dọ̀ èmi Ọlọ́run ọba àyàfi pẹ̀lú gbólóhùn la ilaha illallah. Ala bi dhikrillahi tatma'innul qulub. Lórí gbólóhùn la ilaha yẹn náà wá ní o ibẹ̀ láti fi wọ́n láyà balẹ̀ ibẹ̀ láti fún wọn lówó ibẹ̀ láti fún wọn lọ́lá ibẹ̀ láti kọ́lé fún wọn ibẹ̀ wọn ó ti dolókìkí ibẹ̀ ni wọn ò ní ti di ẹni tí ó parẹ́ máa yé lára.
ألا بذكر الله تطمئن القلوب. májẹ̀mú àdúrà bọ́ ọ bá ṣe gbólóhùn la ilaha illallah gbólóhùn la ilaha illallah la ilaha illallah la ilaha illallah máa ṣe kọ́ máa fi Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. máa wí lórí 100 kọ̀ọ̀kan Allah. wá sí 107 700. lórí ìjókòó rẹ̀ tó o bá wá ṣe tán 7 kí ni mo pè é 700. 700 yẹn ọmọ pé àràfin mẹ́ta ni bẹ́ẹ̀ni. àbí Bẹ́ẹ̀ni. 7 àti 0 méjì Bẹ́ẹ̀ni. àbí bẹ́ẹ̀ kọ́ Bẹ́ẹ̀ni. bọ́ ọ bá wá parí iṣẹ́ yẹn tán ọ wà á padà wá dìde ọ wà á pe ọlọ́run ìwọ ọlọ́run tí mò ń fẹ́ yìí Allah. ebi ń bẹ lọ́dọ̀ rẹ bẹ́ẹ̀ni. a máa ti pé òsì lọ́dọ̀ rẹ Allah. a èjì ajẹ́ قل ما يأبى قل ما يأبى بكم ربي لولا دعاؤه. ربي ọlọ́run ní bí ọba jẹ́ pé ń pè mí لولا دعاؤكم. ọlọ́run ní mi ọba gbàgbé yín pátápátá. قل ما يأبى بكم ربي. ẹlòmíràn máa dúrà ṣe yọmọ abínú yọmọ bínú sọlọ́hún àwọn tiẹ̀ jàbí ẹni pọ́lọ́hún ò tiẹ̀ rántí àwa yìí sá ò rántí àyè ń bọ́ lọ́wọ́ ẹni tó ọba tó ọmọ pọ̀ gbọ́ dákun ọgbọ́jọ́ lọ́ọ̀mà bẹ àyè gbàgbé ọkọ rẹ̀ la ilaha illallah la ilaha illallah bọ́ ọba sọ 100 kan èyí tí ó fi wálé ẹyọ kan lọ́gọ́rùn-ún òfin Muhammad Rasulullah bọ́ ọba ṣe bẹ́ẹ̀ nígbà méje bó kírun àsùnbà tán ọwọ́ awí bẹ́ẹ̀ wá sọ bí ọba ń lọ fọlọ́n ìjáde tí mo fẹ́ jáde ọ̀dọ̀ ọlágbájá mọ̀ ń lọ Allah. mo sì fẹ́ gbogbo ohun tí n bá sọ fún un gbogbo ẹ̀ náà ni kò máa ṣe fún mi Allahu Akbar. wàláhì bọ́ ọba débẹ̀ yóò ṣe fún ọ. wàhálà kan kò sí àwálé ayé wá ṣe wàhálà àwálé ayé wá ṣe wàhálà gbogbo àwọn tó ń kówó bìrìbìrì jọ wọn yẹn àwọn tó kójọ lánàá ńkọ́ níbo ni ẹ wà wọn ò ní nǹkan kan mọ́ àwọn dà wọ́n tọrọ jẹ tí wọ́n ó fi kú ni. Allah. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. gbọ́dọ̀ kalimatu musharafa àyè fi ṣeré ṣùgbọ́n kò mọ gbogbo yín la kò mọ́ wa lára. ẹ jẹ́ ọmọ yín la bẹ́ẹ̀ bá tiẹ̀ jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ ṣe ìsìláàmù bẹ́ẹ̀ bá sì ní í ṣe ẹkú òun bẹ́ẹ̀ láàbá ní sìlámù. kì í ṣe ọba tó dá wa gan ó ní la ikraha fi din qad tabayyana قد rushd. تبين الرشد من الغي. Ọlọ́run ní sísìn tí mo ní ẹ̀sìn mi kì í ṣe túláàsì o ẹ lè fi mí lẹ̀ láìsìn o ẹ fi mí lẹ̀ o kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ sí kì í ṣe túláàsì. ṣùgbọ́n ẹ̀ ń bọ̀ ẹ bọ̀ o gbogbo ẹyin gúnugún èkú léwe ẹgbẹ́ ọ̀sán ìdarúgbó labalábẹ́ òfòkó forí sọ́gi. Babalá mo ní ọ̀la làámú. babapa mo ní ọ̀la làámú. ó mọ fọjú fájí àlọ. Yorùbá gba ọgbàgbọ́ nù kánra darandan rédèrèdè báwọn la ilaha illallah. lójà fi dùn àìká. lábàdà rọjà àkà. nítorí di ṣìfà àkà. في دعائك لا تدارجاك لا تدارجاك إن تريد شفاءك إن تريد شفاءك عنده دواء. wọ́n ní ọ̀sàdúà wọ́n fún ọ ládùúà irú gbólóhùn kálímọ́tò mọ̀sáráfà
tí mo ní à ṣe ẹlòmíì bí yọ ṣàlùwà lálálẹ́ yọ tá máa múra mo fẹ́ ṣàdúrà ní mo fẹ́ bọ́ ọba ti débi tí ó gbé jókòó tí ó máa ṣàdúrà láyìí láyà àtàkọ́kọ́ 100 kò ní tí ìgbé yọ máa tó gbé fúnra ìyàwó rẹ̀ ni ó fọwọ́ tọ̀ pé aláàjì ẹ̀ rèé sùn. ẹ̀yin sáàfà. kíní yìí ọmọ yín la ńgbà tẹ́ yìí sáàfà. ló jẹ́ fìdú àìká. látàdára já ká. látàdára já ká. nítorí díṣèfà ká. ìdáwódáwà kí a lọ mú gbólóhùn kalimatu musharafa yìí bọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ 100 lórí 100 kọ̀ọ̀kan ọ máa fi Muhammadu Rasulullah bọ́ ọ bá wá ṣe bẹ́ẹ̀ tán ọ wá fẹ́ mú àníyàn tó dà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá bá a bá fẹ́ ṣerú àdúrà bẹ́ẹ̀ ọ yàn náfìlà lórí rákà alákọ̀ọ́kọ́ náfìlà méjì náà lọ yàn lórí rákà alákọ̀ọ́kọ́ ó sì Suratu Ikhlasi. bọ́ ọ bá ṣe kúlíkù Allahu lẹ́yìn Fatiha ó sì 11. bọ́ ọ bá ṣe ẹyọ 11 bọ́ ọ bá ṣe ẹyọ 11 ọ dàníyàn sọ́ńtọ̀ ń fẹ́ fọlọ́ bàbá sì ṣàdúrà àyè máa lò ó kọ́ bàbá ìyá rẹ lọ́mọ ẹni ó bí ọ fún. Allahu akbar Allahu akbar. Ọlọ́run jàre wọn pẹ́. lujja fi duhaika. lujja fi duhaika. látàdárọ̀jáka. nítorí ní ṣìbáka. ìdáwódáwà o. òní wọn ṣàṣì ọkọ̀ rán nígbà àwọn ọmọ bàbá rẹ ẹni ìyá rẹ fi hàn ọkọ ló bí ọ. òun kọ́ àwọn náà nìyé báyìí ni àwọn àjò wa. ọlọ́jàrí wọn pẹ́. kí dádì rẹ. nǹkan ṣẹlẹ̀ lálìkìyàmà. wọ́n ní kí dádì rẹ. nǹkan ṣẹlẹ̀ lálìkìyàmà. yawma tubla sarairu. lujja fi duhaika. lujja fi duhaika. látàdárọ̀jáka. nítorí ní ṣìfàkà. dàníyàn èmi ọmọ lágbájá ọmọ alágbájá ìrádìyàtù ní bámjẹ bájẹ afusatu ní jẹ òní ọdá kọ Bámọ̀kẹ́ má dá kọ bàbá kí ló dé. ọ gbọ́dọ̀ túdì ìyẹn wò. bàbá máa rújú. bàbá ti sanwó iléèwé bàbá. òní wọn ti san adúrú wàhálà tí bàbá mi ṣe lórí mi òun kọ́ ló bí ọ. lujja fi duhaika. látàdárọ̀jáka. nítorí ní ṣìfàkà. ìdáwódáwà o. ẹ jẹ́ gbogbo akásùnmọ́ lọ́hùn tẹ́ẹ̀rí tẹ́ ń ṣe ńlẹ̀ Yorùbá yìí wàláhì kò mọ́ mi la kò mọ́ mi ẹ̀rù á sì máa bà mí. ẹ̀ súnmọ́ lọ́hùn oògùn lẹ́ ń tè kí lẹ fẹ́ fi ṣe. wàláhi tàláhi bíláhi lẹ́dí láìlá ìlàhùà mo fi sàárè tí wọ́n wọ̀ tún búra tí àwọn haúsá nílẹ̀ haúsá tí wọ́n bá fẹ́ da orílẹ̀-èdè irú lálẹ́ yìí kí ilẹ̀ ò tó mọ́ lọ́la tá à ní rójú tu ara wa ọ ń bẹ lọ́wọ́ wọn. Ọlọ́run náà ni wọ́n pè. gbogbo bí ẹ̀yin ó ti tẹ̀tẹ̀ máa pọ̀ fọ̀ kí ni ń jẹ́ fọ̀. labalábá yìí fò. kọ́dìbàkàínà mùsàbísàbínà hayàrá. kọ́dìbàkàínà mùsàbísàbínà hayàrá. nàtìlúbù lè wá sílá máa ilé sẹ́bílò. nàtìlúbù lè wá sílá máa ilé sẹ́bílò. kọ́dìbàkàínà musabsabina khayara. kọ́dìbàkàínà. gbogbo bí o tí o gbé sọ́lọ̀ lẹ́yìn gbé ń wọ́ lọ́hùn gbogbo tí o gbé sí kò sọ́lọ̀ gbogbo bí tẹ́ gbé ń wà kò sí bẹ̀ rárá
قد بقينا قد بقينا مسبسبين خيارا مذبذبين حيارا نطلب الوصل نطلب الوصل ما إليه سبيل نطلب الوصل ما إليه سبيل. ọlọ́run lẹ́ẹ̀lẹ́ ẹ̀ lè rí mi ẹ̀ lè gbúròó mi rárá bí ẹ̀ ń wá mi lọ nǹkan ni mo wà. نطلب الوصل. ebe mi mo dá yín ẹ ti máa wá nǹkan lọ síbi nǹkan kan. ọ̀nà tí àwọn ará òkè lọ́n fi ń jọ́ga wa a lè bá wọn láyé táyé ò fi parẹ́ a lè bá wọn bó láti bá wọn ìjọba ẹyọ kan tá a fẹ́ ṣe nì ibà wà ara wa iná là ń pariwo a sì ti mọ̀ pàwọ́ là ń ṣèjọba lọ àwọn náà làwọn ń pariwo ebi ń pa mí o àwọn là ń yin sókè ebi ń pa mí o ní gbogbo ọjọ́ táwọn ń ṣèjọba ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n pariwo. sáwọn èèyàn wọn pariwo pé ebi ń pa wọn rí àwa yìí náà ni èèyàn bú ni Yorùbá èèyàn bú ní abá pé ewé èèyàn bú tó ń bẹ lórílẹ̀‐èdè yìí wá Yorùbá ni wọ́n kọ́ mú. àwẹ̀ ìwádìí ọ̀rọ̀ ní nọ́lẹ́jì ẹ̀ a kàn ń bẹ gbunduku ni a máa wá pariwo lágbájá ọ̀dà tàmọ̀dù ọ̀dà ẹ̀jẹ̀ ètò èèyàn kìnnìkan kankan èyí ti jẹ́ ẹ̀yin ò ní ẹjẹ́ àkọ́kọ́ yanjú náà olòṣì olórí burúkú àdúrà tẹ̀ ń ṣe ẹ má ṣe mọ́. ẹ má ṣe mọ́ o bíi ti bò bàbá. ẹ̀yin Yorùbá ẹ má ṣe olòṣì olórí burúkú àdúrà mọ́ kò ní gbà. Allahu Akbar. kò lè gbà. Allah. wàláì kò lè gbà. irú àdúrà wo. Yorùbá ní Yorùbá ló là ṣàkàṣà yẹn Ọlọ́run daṣẹ́ wa pọ̀ mọ́tà àwọn ẹni rẹ̀ ṣé wọ́n ń ṣe èèyàn rẹ̀. alábòsí. Ọlọ́run wà daṣẹ́ tiẹ̀ pọ̀ mọ́tà èèyàn rẹ̀. yóò bà nǹkan jẹ́. rice àti yèèpẹ̀. olòṣì àdúrà ni kò ní gbà àdúrà ẹlẹ́ẹ̀kejì tí gbogbo wa wá múra sí nísìnyí kò lè gbà ẹ má wulẹ̀ ṣe. Ọlọ́run báwa tún Nàìjíríà ṣe o ẹ sọ mo fẹ́ kí ẹnikẹ́ni nínú àyín tẹ wà ń bí ìjólóṣèlú ni ìjẹ́ kínní kan ní ìjọ ìmọ̀ kan ló ní débẹ̀ ní sọ̀ńtọ́ ọba fẹ́ kọ́lọ́hún tún ṣe ní Nàìjíríà sọ̀ńtọ́ bàjẹ́ ńjọ́ tó ti gbé Nàìjíríà kalẹ̀ sọ̀ńtọ́ bá bàjẹ́ ń bẹ̀ ìwọ Ọlọ́run níbi tó ṣe kínní ìdí wá lọ rìpíà rẹ o. bóyá bí tó gbé po sí ni o dá. sọ́pọ̀ sánmọ̀ yẹ ni. bóyá bí tóòrùn ti ń ràn. mo béèrè lọ́wọ́ wa àwa àárín ara wa nìyí bí mo bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó rán mi náà ni mò ń sọ kò sì sí bí èmi ètí sọ so ẹ má jẹ́ ọ máa jẹ́yà lẹ́nu fún yín tẹ́ ẹ bá ń gbọ́rọ̀ mi lẹ̀ Yorùbá ń bí wàláhì ẹ má jẹ́ ọ jẹ́yà lẹ́nu fún yín ẹ má jẹ́ ọ jẹ́yà lẹ́nu fún yín Ọlọ́run rán kálukú níṣẹ́ tiẹ̀ ọ̀rọ̀ tí ó bá lójútùú ẹnìkan yìí sọ Ọlọ́run bá wa tún Nàìjíríà ṣe yóò sọ alẹ́ Nàìjíríà dọ̀sán ni. àbá àárọ̀ dalẹ̀. kò yé mi èmi ò mọ̀ tá tí ó tún ṣe ń bẹ̀ kò sí ntọ́fẹ́ tún ṣe ń bẹ̀ àfi ká máa ṣàdúrà pé Ọlọ́run yí àwọn ọmọ Nàìjíríà bá wa yí wa padà sí dáadáa. Ọlọ́run tó wá sí. àwa lọ́lọ́run ó yí padà kì í ṣe Nàìjíríà. Ọlọ́run jẹ́ a fẹ́ràn ara wa. ẹ fẹ́ràn ara yín. palliative sí yín lọ́yọ̀ọ́ ṣe èjì ń bolẹ̀ kó sí. wọ́n ní ìbọlẹ̀ kò sí. ta lẹ ha fún. wọ́n ní ta lẹ ha fún. bus stop to bus stop. níbo ẹ ti ha. àwọn alájà ni wọ́n há délé yín. wọ́n ní sá adélé yín. wọ́n há láìsí rí délé yín. palliative. wọ́n háyọ̀ délé yín. akí alájí wa. Sina Pella. Sina Pella. ọmọ bàbá wa sí àgbáyé. àdúrà tí ò ní gbẹ ẹ má ṣe mọ́ Ọlọ́run bá wa yí bá wa tún Nàìjíríà ṣe kí ló bàjẹ́ lára Nàìjíríà. Nàìjíríà ti dá. nǹkan kan ò bàjẹ́ àwa la dá láàrin ara wa àwa la dá láàrin ara wa wàláhì tàláhì àwa la dá àdá rárá láàrin ara wa. Inna Allah la yazlimu an-nasa shay'an. Ọlọ́run lémi Ọlọ́run mi ò ní ṣàbòsí fẹ́ nìkan kan yín.
ولكن الناس أنفسهم يظلمون. ولكن الناس أنفسهم يظلمون. Ọlọ́run lẹ́yìn lẹ́bùrà yín sí. إن هذه تذكرة. لج في دعائك. ibi tá a dé dó ìsà. لج في دعائك. لج في دعائك. لا تدار رجاءك. لا تدار رجاءك. إن تريد شفاءك. عنده دواء. ẹjẹ́ a máa ṣàdúà. àdúà ni ẹjẹ́ a múra sí. ọ̀sẹ̀ wíwẹ̀ kankan ọ̀ràn tí ń bẹ ńlẹ̀ yìí. gbẹ́rẹ́ ọ̀ràn tí ń bẹ ńlẹ̀ yìí. gbẹ́rẹ́ ọ̀ràn. àpè tínrín kan àṣejẹ kan ọ̀ràn o. àṣejẹ àdásàdé. ẹjẹ́ a máa ṣàdúà kọ́lọ́hún ó yí ọmọ Nàìjíríà kó tún wá ṣe. Ọlọ́run tún ọmọ Nàìjíríà ṣe. Ọlọ́run tún wá ṣe. ìyà ń jẹ wá àwọn ọmọ wa bí wọn bá ti kàwé tán nìyí wọn láwọn ti jápa bóyá wọn ti jápa lóòótọ́ ni àṣà tán dá. bóyá kàn lọ bí wọn ó ti pa wọn ni àmọ́ àṣàkáṣà àṣà burúkú tí ò da ẹnu Yorùbá ló wà ẹ̀yin èèpọ̀ lọ́hùn èèdá èèdọ́lọ́hùn pè tààrà ẹ̀dá Ọlọ́hun pè ẹ̀dá Ọlọ́hun pè ẹ súnmọ́ lọ́hùn bọ́ ọ bá ṣe la ilaha illallah tó o bá lọ sí 100 kan tó fi Muhammadu Rasulullah tó fi yọrí ẹ̀ tó o bá fi parí ẹ̀ wá ṣe bẹ́ẹ̀ 107 tó o bá wá ti ṣe lọ́nà 7 lẹ́yìn tó parí náfìlà nìyẹn o ti parí náfìlà rákà méjì ìwọ lọ́mọ tó ń fẹ́ rákà méjì kúlú aláwọ̀ mọ́kànlá níbi rákà alákọ̀ọ́kọ́ rákà ẹlẹ́ẹ̀kejì. bọ́ ọ bá ti ṣe yẹn ọ̀ wá rí gbà tó o bá wá jókòó tó o bá sálámà wá tún àníyàn rẹ̀ tó o fi bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. tún dà. a máa ṣe sìgìfàrù o ká tó bẹ̀rẹ̀ àdúrà o. kọ́kọ́rọ́ nù. astagfirullah. alhamdulilah. alhamdulilah. allahumma salli ala muhammad wa sallim. àti la ilaha illallah mẹ́rẹ̀ẹ̀rin o. kódà kébi ọ máa pa ọ sàn alhamdulilah kọ́ wà nù ebi ọ gbọ́dọ̀ dúpẹ́ fọlọ́hún. bó o mọ̀ pé bí ń pa ọ́ pé bí ń pa ọ́ o sì mọ̀ pé bí ń pa ọ́. bọ́ ọ bá ti wá parí eléyìí ọ wà á ṣẹ̀ṣẹ̀ wá dìde ọ wà á tẹ́wọ́ rẹ méjèèjì ọ wà á ṣe Allah 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 tó o kọ́kọ́ ṣe 700 ló ṣe ọ wà á ṣe Allah 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 méje nù. méje. àyè bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. àràfin kejì náà gbé lọ sí méje ìyẹn ni 0 àkọ́kọ́ tọ́kàngùn sí 7 yẹn o tún dìde o tún ṣe Allah 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 o tún dàníyàn. tún dàníyàn dà. 0 ẹlẹ́ẹ̀kejì tí ń bẹ lẹ́yìn 7 o tún ṣe Allah 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 Allah. òkè Fatiha Fatiha lókè lẹ́yìn rẹ̀ gbogbo tó o bá gbé wájú ẹ̀ yọ ọ̀sẹ̀. Inshallah. Ọlọ́run ẹ jẹ́ a máa pè. ìwọ ló ní kápẹ́ ẹ ọba ya Rabbi. ọlọ́ni tó bá pè ẹ kó fọkàn balẹ̀. àwọn oògùn pa ti wà láàrin bí. kó fọkàn balẹ̀ pọ̀ ń bọ̀ wá dára. ìjápẹ́ náà láti wá pè ẹ ọba ya Rabbi. tètè dá mi lóhùn Rabbana lọ́hùn. tètè dá mi lóhùn Rabbana lọ́hùn. Olúwa má mà jẹ́ ń pè ohun tí ó dá kó tó dá mi lóhùn. tètè dá mi lóhùn Rabbana lọ́hùn. Má mà jẹ́ ń sá ohun tí ó dá kó tó dá mi lóhùn. tètè dá mi lóhùn Rabbana. Olúwa má
yóò dá kó